Aláròyé máa wí o. Àwọn ará ìlú gbéná wojú ọba Àgọ́-Ìwòye, èyí lẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó ṣeé ṣe kí wọ́n rọ Èbúmàwé ti Àgọ́-Ìwòye ọba Abdulrasaq Adésínà Adénúgà lóyè gẹ́gẹ́ bí ọba ìlú Àgọ́-Ìwòye, ìyẹn bí nǹkan bá lọ bí àwọn ará ìlú ṣe fẹ́. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ kejì oṣù kejì ọdún 2026 yìí láwọn èèyàn láti ìlú kékeré márùn-ún tó wà lábẹ́ ìlú Àgọ́-Ìwòye fẹ̀hónú hàn. Wọ́n ní kí ìjọba lé orí adé náà kúrò lórí ìtẹ́ ọba nítorí níṣe ló ń lo ipò tó wà náà láti gba ilẹ̀ mọ́ àwọn ará ìlú rẹ̀ lọ́wọ́. Orúkọ àwọn ìlú ọ̀hún ni Ìṣàmùró, Ìmọ̀sùn, Ìgàn, Àwórì, Ìdódẹ tí gbogbo wọn jẹ́ ìlú Amọ̀nà lábẹ́ Àgọ́-Ìwòye níjọba ìbílẹ̀ Àríwá Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn. Àgbàlagbà ní púpọ̀ nínú àwọn tó ń fẹ̀hónú hàn yìí láti lè jẹ́ kí ẹni tí wọ́n bínú sí mọ̀ wípé òun làwọn ń bá wí. Iwájú ààfin Èbúmàwé ti ìlú Àgọ́-Ìwòye gan ni wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn náà tí wọ́n gbà kọjá. Wọ́n sì ń pariwo tọ̀tọ̀ọ̀tọ̀ pé kí ọba Adénúgà dá ilẹ̀ tó fi ọgbọ́n ìtàn gbà lọ́wọ́ àwọn padà ní kíákíá. Wọ́n ní ilẹ̀ tí kò dín ní 500 éékà lọ́ba náà ti gbà lọ́wọ́ àwọn pẹ̀lú ẹ̀tàn àti irọ́ burúkú. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ọlọ́pàá abẹ́nú àtàwọn agbófinró tó wọṣọ ń tẹ̀lé wọn nínú ìwọ́de náà tí wọn kò sì fa wàhálà títí tí wọ́n fi parí ètò ọ̀hún. Síbẹ̀ èròǹgbà wọn ni láti rí wípé àwọn afọbajẹ tàbí ìjọba rọ ọba náà lóyè. Díẹ̀ nínú ohun tí wọ́n kọ sára ìwé ìfẹ̀hónúhàn pélébé tí wọ́n gbé lọ́wọ́ láti fi pàrókò ọ̀rọ̀ ránṣẹ́ sí ọba Adénúgà ni wípé ó tó gẹ́, yéé gba ilẹ̀ wa mọ́, yéé máa fi àwọn ọlọ́pàá pẹ̀lú oògùn abẹnugọ̀ngọ̀ dẹ́rù bà wá. Ilẹ̀ wa tí Èbúmàwé ń fipá gbà yìí ó fi ń pa wá lápasáyé ni nítorí líṣe ló fi ń dènà jíjẹ àti mímu wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ọba náà máa ń fi ìdàgbàsókè ìlú kẹwọ́ láti gba ilẹ̀ àwọn pẹ̀lú bó ṣe máa ń sọ wípé iṣẹ́ ìdàgbàsókè ìlú ni wọ́n fẹ́ lo ilẹ̀ náà fún. Ṣùgbọ́n lẹ́yìn tí àwọn bá yọ̀ǹda ilẹ̀ ọ̀hún fún wọn tán làwọn yóò rí wípé kábíyèsí ti tún ilẹ̀ tó gbà lọ́wọ́ àwọn tàfẹ́ lómìn. Nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn ará ìlú márààrún tí wọ́n ń fẹ̀hónú hàn wọ̀nyí, baálẹ̀ Ìṣàmúrò, baálẹ̀ Tírímìsíyù Ògúnkọ̀yà ṣàlàyé pé bí ọba Adénúgà bá ti purọ́ gba ilẹ̀ lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ níṣe ló máa ń ba nǹkan ọ̀gbìn bíi kòkó, obì, igi ọ̀pẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn bá gbìn sórí rẹ̀ jẹ́ bí ẹni tí kò tilẹ̀ ní ìtara ajé rárá. Wọ́n ní bí Èbúmàwé ṣe ń fọwọ́ lágbá àwọn lójú yìí ti sọ ọ̀pọ̀ àwọn aráàlú di aláìsàn òjijì nítorí ìrònú tó dé bá wọn lẹ́yìn tí ọba náà gba ilẹ̀ oko wọn tó sì ti ṣe bẹ́ẹ̀ fòpin sí ọ̀nà tí owó ń gbà wọlé fún wọn. Baálẹ̀ Ògúnkọ̀yà ṣàlàyé síwájú sí i, ó ní tí ọba Adénúgà bá ti fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀, irọ́ tó máa ń pa fún wọn ni pé ìjọba fẹ́ lo ilẹ̀ yẹn fún ọ̀gbìn igi rọ́bà tàbí láti fi kọ́ pápákọ̀ òfurufú ni. Ó sì lè sọ wípé iléeṣẹ́ Michelin tó ń ṣe táyà ọkọ̀ níjọba fẹ́ gbé wá síbẹ̀. Àṣírí ti tú wípé irọ́ ni kábíyèsí ń pa fún wa nítorí a ti lọ sọ́dọ̀ ìjọba bó tilẹ̀ jẹ́ wípé wọn kò tú àṣírí Èbúmàwé fún wa tààrà. Síbẹ̀ wọn kò fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba fẹ́ kọ́ àwọn iléeṣẹ́ tí kábíyèsí dárúkọ wọ̀nyí sí Àgọ́-Ìwòye. Èyí sì ti fi hàn wá pé irọ́ lásán ló ń pa fún wa. Tí ìjọba bá fẹ́ lo ilẹ̀ ibì kan, àwọn aṣojú ìjọba fúnra wọn ni wọn yóò lọ ṣàlàyé fún àwọn tó ní ilẹ̀ yẹn tí wọn yóò sì fún àwọn onílẹ̀ lówó kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ rárá. Ṣùgbọ́n irọ́ lásán lọba Adénúgà ń pa fún àwa ará ìlú. Ẹlòmíì tó tún sọ̀rọ̀ láàrin àwọn olùfẹ̀hónúhàn wọ̀nyí ni ọ̀gbẹ́ni Emmanuel Olúkáyọ̀dé, ẹni tó sọ wípé níṣe lòun lọ yá owó láti ṣe ọ̀gbìn kòkó àti obì sórí ilẹ̀ éékà 10 ṣùgbọ́n tí ọba ìlú Àgọ́-Ìwòye fipá gba ilẹ̀ náà lọ́wọ́ òun tó sì ṣe bẹ́ẹ̀ sọ òun di onígbèsè ayérayé nítorí kò sí ibòmíì tí òun ti lè rówó san gbèsè náà tó kọjá orí àwọn èrè oko tí ọba náà gbà lọ́wọ́ òun. Bákan náà nínú ọ̀rọ̀ tirẹ̀, ọ̀jọ̀gbọ́n Adéníyì Adéfẹlá tó jẹ́ olùkọ́ àgbà níléèwé fásitì Tai Solarin sọ pé bí òun ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn èèyàn òun kan nílùú Ìṣàmúrò ti gbé ọba lọ sí kóòtù nítorí ilẹ̀ wọn tí wọ́n gbà. Nígbà tó ń gba àwọn ará ìlú yòókù náà nímọ̀ràn láti pe ọba Adénúgà lẹ́jọ́ sí kóòtù, ọ̀jọ̀gbọ́n Adéfẹlá tún rọ gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún láti tètè bá ọba náà sọ̀rọ̀ kí àwọn èèyàn tó fi orí adé wọ́lẹ̀ nílànà òfin. Adelé baálẹ̀ ìlú Ìgàn, ọ̀mọ̀wé Ṣẹ́gun Ọ̀nàṣọ̀tẹ̀ kò fẹ́ kí ìjọba ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ mú ọba ìlú Àgọ́-Ìwòye léjìká.
ó ní níṣe ni kí ọmọ ọba Abíọ́dún tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn lé ọba Adénúgà kúrò lórí ìtẹ́ ọba pátápátá. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.